Amẹ́ríkà àti Iran dáwọ́ ogun dúró fọ́sẹ̀ méjì. Bí àlá lọ̀rọ̀ náà rí, ó sì ya gbogbo ayé lẹ́nu. Kódà títí di àsìkò yìí ni ọ̀pọ̀ àwọn èèyàn sì ń wádìí kinní náà wò pé àbí irọ́ ni àbí òótọ́ ni. Ohun tí ẹ̀rù sì ṣe ń ba gbogbo èèyàn pé irọ́ ni àbí òótọ́ ni náà ni pé Donald Trump, olórí ilẹ̀ Amẹ́ríkà, ti lérí jù. Ó lérí náà débi pé aya gbogbo ayé já. Àbí nígbà tí èèyàn kan bá ní òun yóò pa odidi orílẹ̀-èdè kan run lórílẹ̀ ayé, tó sì ń sọ̀rọ̀ náà tó ń làágùn, tó ń lérí pọ́nrán. Ó wá dọjọ́ náà tí gbogbo ayé ń retí pé wákàtí díẹ̀ péré ló kù. Àwọn Iran tó ní òun fẹ́ parun náà wá ní tó bá ṣe bẹ́ẹ̀ náà ni ogun náà yóò di ti gbogbo ayé. Bẹ́ẹ̀ náà ni àwọn náà sì kó àwọn ọmọ wọn jọ. Wọ́n ní kò sí wàhálà kankan níbẹ̀, kí àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè àwọn sọ ara àwọn dé ìtàkùn, kí wọ́n wé mọ́ ibi gbogbo pláǹtì ńláńlá tí àwọn Amẹ́ríkà ní àwọn fẹ́ fọ́, kí wọ́n dúró síbẹ̀, kí wọ́n má lọ. Pé bí bọ́ǹbù Amẹ́ríkà bá ń bọ̀ níbẹ̀, kí wọ́n jẹ́ kí bọ́ǹbù náà pa gbogbo wọn pátápátá. Ìyanu ni yóò sì wá jẹ́ fún gbogbo ayé nígbà tí wọ́n bá rí i pé Amẹ́ríkà pa gbogbo àwọn ọ̀dọ́ tó wà ní Iran run. Bí wọ́n sì ti wí bẹ́ẹ̀, lẹ́sẹ̀kẹsẹ̀ làwọn ọ̀dọ́ wọ̀nyí jáde ní ẹgbẹgbẹ̀rún, tí wọ́n ní gbogbo ibi tí àwọn pláǹtì náà wà, àwọn ń lọ síbẹ̀ láti yíbẹ̀ ká. Wọ́n sì lọ síbẹ̀ ní tòdodo, wọ́n dúró síbẹ̀. Wọ́n ní àwọn ò kọ ikú kí Trump pa gbogbo àwọn tán lẹ́ẹ̀kan. Trump náà sì ń lérí pé òun ò kíá, gbogbo wọn lòun yóò pa, òun yóò sì pa Iran náà run pátápátá ni. Orílẹ̀-èdè náà kò sì ní gbérí mọ́. Títí di aago 10 sí 11 lálẹ́ ọjọ́ ìṣẹ́gun, inú ìpayàpòrò ní gbogbo orílẹ̀-èdè àgbáyé wà. Wọ́n ń retí pé nǹkan yóò ṣẹlẹ̀ láàrin òru. Àmọ́ ní gbogbo ìgbà táwọn ará ayé gbogbo tó kù ń kó àyà sókè gidigidi yìí, tí àwọn míín sì ti sọ ìrètí nù, tí wọ́n ní ó ti tán, ogun àgbáyé ń bọ̀. Àwọn kan wà tí wọ́n jẹ́ májẹ̀kóbàjẹ́, tí àwọn ní àwọn ò ní lajú sílẹ̀ kí nǹkan bàjẹ́ pátápátá. Orílẹ̀-èdè Pakistan ló sì ṣáájú wọn. Wọ́n múra gidigidi láti rí i pé àwọn dáwọ́ ogun náà dúró, àwọn ò sì jẹ́ kí ayé bàjẹ́ lásìkò tàwọn. Ní déédéé aago 1 òru kù ìṣẹ́jú 10 lẹ́yìn tí gbogbo ayé ti gbọ́kàn sókè pé bí aago kan bá ti lù lóru ọjọ́ náà ni lálà yóò lù, tí wàhálà yóò dé bá gbogbo ayé. Ìkéde jáde láti ọ̀dọ̀ ààrẹ orílẹ̀-èdè Pakistan, Shehbaz Sharif. Ìkéde tó dá ọkàn àwọn èèyàn gbogbo padà lágbàáyé síbi tó yẹ kí ọkàn ẹ̀dá wà ní. Ohun tó wà nínú ìkéde náà ni pé tìrẹ̀lẹ̀ ni mo fi sọ fún gbogbo ayé pé ìjọba orílẹ̀-èdè Iran àti ìjọba orílẹ̀-èdè Amẹ́ríkà pẹ̀lú gbogbo àwọn alájọṣe wọn ti gbà láti dáwọ́ ogun tó ń lọ láàrin gbùngbùn ayé lọ́wọ́lọ́wọ́ báyìí dúró. Lẹ́sẹ̀kẹsẹ̀ ni ìdádúró ogun náà yóò bẹ̀rẹ̀ iṣẹ́. Inú mi dùn láti sọ fún gbogbo ayé pé àwọn orílẹ̀-èdè méjèèjì, Iran àti Amẹ́ríkà, wọ́n hùwà àgbà tí wọ́n gbọ́ àgbọ́yé ohun tí à ń sọ, tí wọ́n sì ti gbà pé fún odidi ọ̀sẹ̀ méjì gbáko kò ní sí ogun níbì kankan tàbí bọ́ǹbù jíjù. Ẹnìkan ò sì ní kọlu ẹnìkan. Láàrin ọ̀sẹ̀ méjì náà ni a ó sì fi yanjú ọ̀rọ̀ gbogbo tó bá kù pátápátá. Bí Shehbaz Sharif ti kéde lórí ayélujára rèé, tí ìròyìn náà sì dàbí òṣùpá àrànmọ́jú, tí ìkéde náà la gbogbo ayé já. Nítorí ohun tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀, àwọn èèyàn kò kọ́kọ́ fẹ́ gba ọ̀rọ̀ náà gbọ́ rárá. Àmọ́ nígbà tí wọ́n retí títí tí ohunkóhun kò ṣẹlẹ̀ lẹ́yìn aago 1 òru tí Donald Trump ti dá tẹ́lẹ̀ pé òun yóò fa orílẹ̀-èdè Iran ya pẹ́rẹpẹ̀rẹ bí aṣọ, wọ́n bẹ̀rẹ̀ sí wòye pé àbí irọ́ ni àbí òótọ́ ni. Nígbà tí ilẹ̀ tún mọ́ tí kò sí kinní kankan tó jẹ́ aburú tó ṣẹlẹ̀ sí Iran, ọ̀rọ̀ náà bẹ̀rẹ̀ sí já àwọn èèyàn nínú jẹ́ pé òdodo mà ní kinní ọ̀hún. Àwọn ará Pakistan ti rí oògùn ẹ má jẹ́ kógun bayé jẹ́ ọ̀hún ṣe. Nígbà tí yóò sì fi di wákàtí 2 sí 3 lẹ́yìn ìkéde náà, àwọn orílẹ̀-èdè àgbáyé gbogbo bẹ̀rẹ̀ sí mọ ohun tó ń ṣẹlẹ̀, ọ̀rọ̀ tí wọ́n sọ àti àdéhùn tí Amẹ́ríkà àti Iran jọ ṣe. Ohun tó sì ya ọ̀pọ̀ èèyàn lẹ́nu jù nínú ìparí ìjà kóyákóyá náà ni pé kò sí ẹnìkan tó padà pé Israẹli sí i. Bí wọ́n bá ti ẹ̀wà ń bẹ̀, amúgbálẹ́gbẹ̀ẹ́ lásán ni wọ́n jẹ́. Èyí tó hàn ni pé
ìjà tí wọ́n jà náà kì í ṣe ìjà Israeli àti Iran tàbí ìjà mùsùlùmí àti kìrìsìtẹ́nì tàbí ìjà fẹ̀míṣòfò níbì kankan. Ìjà lórí ọ̀rọ̀ okòwò ni, ìjà lórí ọ̀nà agbami tí wọ́n ń pè ní Strait of Hormuz, níbi tí wọ́n ń gbé ọ̀pọ̀lọpọ̀ epo bẹntiróòlù àti gáàsì tí wọ́n ń lò kárí ayé gbà ni. Àmọ́ ó rọrùn láti fi ẹ̀sìn jagun náà ní Israeli àti Amẹ́ríkà ṣe gba ọ̀nà náà yọ. Ọ̀rọ̀ náà ló sì jẹ́ kí gbogbo ayé sáré fì síbì kan, tí àwọn kìrìsìtẹ́nì sáré bá Amẹ́ríkà àti Israeli lọ, tí àwọn mùsùlùmí sì gba Iran bíi tiwọn. Bẹ́ẹ̀ ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ rárá, ọ̀rọ̀ ètò ọrọ̀ ajé ni. Ẹni tó bá sì ti gbọ́ ohun tí wọ́n fi ṣáájú àdéhùn tí wọ́n ṣe yìí yóò ti mọ bí ọ̀rọ̀ náà ti rí gan. Fún odidi ọ̀sẹ̀ méjì tí wọn kò fi ní ìjà yìí, Iran yóò ṣí ọ̀nà agbami Strait of Hormuz. Ọkọ̀ ojú omi ńláńlá yóò sì máa gba ibẹ̀ lọ, yóò máa gba ibẹ̀ bọ̀. Àwọn agbófinró ilẹ̀ Iran yóò sì máa ṣọ́ gbogbo wọn. Àmọ́ kì í ṣe ọ̀fẹ́ ni wọn yóò máa gbé àwọn epo náà gbà o. Iran yóò máa rí nǹkan pọ́nlá bí wọ́n bá ti ń lọ tí wọ́n ń bọ̀, nítorí Iran yóò máa gba owó ìrìnnà lọ́wọ́ àwọn ọkọ̀ ojú omi ńláńlá wọ̀nyí. Wọn yóò sì máa pín owó náà pẹ̀lú orílẹ̀-èdè Oman, tí wọn yóò máa fún àwọn yẹn ní díẹ̀díẹ̀ nínú owó ọ̀hún tó bá wọlé. Lára owó tí wọ́n bá ṣáàjì yìí ni wọn yóò máa fi tún àwọn nǹkan tó ti bàjẹ́ ní orílẹ̀-èdè Iran ṣe, tí wọn yóò sì fi ṣe àgbékalẹ̀ tuntun sí àwọn ohun tí wọ́n ti bàjẹ́ pátápátá tí kò ṣeé tún ṣe. Èyí tó ṣe kókó jùlọ nínú àdéhùn tí wọ́n ṣe nìyí. Èyí tó sì tẹ̀lé náà ni pé ilẹ̀ Amẹ́ríkà àti Israeli gbà pé àwọn ò ní ju bọ́ǹbù ẹyọ kan báyìí tó lè ba ohunkóhun jẹ́ ní Iran fún gbogbo ọ̀sẹ̀ méjì yìí. Bẹ́ẹ̀ làwọn náà kò ní dínà kankan mọ́ Iran láti máa ṣe ohun tó bá yẹ kí wọ́n ṣe. Pẹ̀lú àdéhùn yìí, ohun gbogbo ti dúró wẹ́n lò. Gbogbo àwọn ohun tó bá wá kù ni wọn yóò fi odidi ọ̀sẹ̀ méjì tó kù yìí ṣe, nítorí Trump sì ń lérí pé tí Iran bá yẹ àdéhùn tí àwọn ṣe yìí, òun yóò kọlù wọ́n bí àkúfọ́ ìgò tí dúró tìkanra ni. Bó tiẹ̀ jẹ́ pé àdéhùn náà sì ń lọ déédé, síbẹ̀ àwọn Iran kò fi tọkàntọkàn tán Amẹ́ríkà. Wọ́n ní Trump kì í ṣe ẹnìkan tí sọ̀rọ̀ téèyàn ń gbà á bẹ́ẹ̀ náà, nítorí nígbà tó bá ti rí nǹkan tó ń wá tán tí kinní ọ̀hún tẹ̀ ẹ́ lọ́wọ́, òun náà lè yíra padà. Àwọn Iran náà mọ̀ pé ohun tí Trump ń wá ló ti ṣẹlẹ̀ yìí. Ìyẹn náà ni pé kí wọ́n ṣí ojúnà agbami yìí, wọ́n sì ti ṣí i. Àmọ́ Trump lè bẹ̀rẹ̀ ìwà ìkà pé àwọn ò gbọ́dọ̀ tún ṣe kinní kan, débi pé gbogbo ayé yóò rò pé àwọn ni aláṣejù bí àwọn bá tún bẹ̀rẹ̀ ìjà pẹ̀lú wọn. Àmọ́ àwọn orílẹ̀-èdè tí wọ́n ń parí ìjà yìí fi gbogbo ayé lọ́kàn balẹ̀. Wọ́n ní àwọn ti rí ọ̀rọ̀ náà yanjú débì kan, pé Trump kò sì tún ṣe nǹkan kan mọ́, kò jẹ́ dá wàhálà míì sílẹ̀, pé èyí tó ti ṣẹlẹ̀ yìí àwọn yóò yanjú ẹ̀ pátápátá ni. Olórí ilẹ̀ Pakistan yìí sì ń fọkàn gbogbo orílẹ̀-èdè ayé balẹ̀ pé lóòótọ́ ni iṣẹ́ ṣì pọ̀ tí àwọn yóò ṣe o, ṣùgbọ́n iwájú ni ọ̀pá ẹ̀bì tí àwọn yóò máa rí sí i. Kò tún ní sí ìfàsẹ́yìn mọ́ nínú ọ̀rọ̀ náà. Àwọn yóò sọ títí tí gbogbo ẹ̀ yóò fi yanjú ni. Sharif, ìyẹn olórí Pakistan yìí ní ẹni òjò pa tí Ṣàngó kò pa kó máa dúpẹ́ ni, torí ẹni tí àrá bá tojú ẹ̀ wọlẹ̀ kò ní jẹ́ báwọn bú ọba kò so níbì kankan. Pé àti Iran àti Amẹ́ríkà àti Israeli pàápàá, gbogbo wọn ló ti mọ ìwọ ara wọn báyìí. Iran ti mọ bí Amẹ́ríkà ti le tó, pé àgbàlẹ̀tù ẹyẹ oko kì í parí lásán, àti pé ohun tí àgbà fi ń jẹ̀kọ ó wà lábẹ́ ewé tí ò fi hàn nìkan. Bẹ́ẹ̀ náà sì ni àwọn Amẹ́ríkà fúnra wọn ti mọ̀ wípé ẹmu ẹ kì í ṣe ẹran bí òòrẹ̀ ni wọ́n ń sọ. Ìyẹn ni pé láti ìsinsìnyí lọ, ọ̀rọ̀ àwọn orílẹ̀-èdè náà yóò di sábà. Bí ajá bá ti ń sábà ẹkùn, bẹ́ẹ̀ náà ni ẹkùn pàápàá yóò máa sábà ajá. Ọ̀pọ̀ àwọn orílẹ̀-èdè àgbáyé ni wọ́n ti sáré bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀. Gbogbo wọn ló ń sọ pé àwọn faramọ́ ohun tó ṣẹlẹ̀ yìí, inú àwọn dùn sí ohun tó ṣẹlẹ̀ yìí gan-an ni, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Orílẹ̀-èdè Oman ní inú àwọn dùn dẹ́yìn o pé ìjà yìí ṣe báyìí wá sópin. Bẹ́ẹ̀ sì ni àwọn ará Jordan náà. Inú ọ̀pọ̀ orílẹ̀-èdè tó wà láàrin gbùngbùn ayé yìí àti àwọn ilẹ̀ Lárúbáwá ló sì dùn pé kìnìún náà yóò ṣe báyìí wá sópin. Láti Japan náà wọ́n ránṣẹ́ wá, bẹ́ẹ̀ náà ni láti Indonesia àti ọ̀pọ̀ orílẹ̀-èdè ayé. Ọ̀rọ̀ kan náà tí gbogbo wọn sì ń sọ ni pé kí àwọn Amẹ́ríkà àti Iran yìí jèbùrẹ́ awo olùgbẹ́bẹ̀, kí wọ́n má jẹ́ kí
èéfín irú ọ̀rọ̀ báyìí kò tún rú jáde mọ́ láéláé. èyí ni pé pẹ̀lú ohun tó wà nílẹ̀ yìí ìsinmi yóò wà o, ikú ojoojúmọ́ yóò sì dópin. èèyàn wàá mọ ohun tí yóò ṣẹlẹ̀ lẹ́yìn ọ̀sẹ̀ méjì yìí tàbí kí ọ̀sẹ̀ méjì tí wọ́n fún ara wọn yìí tó parí. àmọ́ àdúrà tí gbogbo ayé ń gbà ni pé kó má tún sí ogun, kó má sí ọ̀tẹ̀ yìí mọ́, kí ayé lè wà ní àlàáfíà jákèjádò níbi gbogbo. ọláyíwọlá alága ló ń ṣe àkọsílẹ̀ ìdádúró ogun Iran àti Amẹ́ríkà yìí fún bùdó àgbáyé fún àṣà àtiṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. a kú dédé àkókò yìí o.